Ghost Library TV. Unfolding mysteries. Orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là lórí ìkànnì Ghost Library TV. Ẹ dákun kí n tó tẹ̀síwájú, mo fẹ́ kẹ́ ẹ subscribe sórí channel yìí, ẹ like ẹ kẹ́ ẹ dẹ̀ share rẹ̀ káàkiri ayé, ẹ tàn kálẹ̀ ẹ tàn kákò. Ọ̀rọ̀ kan ni mo fẹ́ bá yín pé lónìí. Ayé obìnrin ni mo pè é. Ẹ mọ̀ pé onírúurú aṣọ ní ń bẹ lára eégún, ohun tó sì wọ̀gà ní mú wọ̀ láwọ̀. Sọjí Abíọ́jẹ́là. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sodo sí ìkànnì Ghost Library TV. Ọ̀kan lára rẹ̀ ni mo fẹ́ bá yín pé lónìí, ayé obìnrin. Yóò sì gbà mí ní ìgbà tó gùn díẹ̀ kí n tó lè wakọ̀rọ̀ igun bì kan. Ayé obìnrin. Ta gangan lobìnrin? Ǹjẹ́ obìnrin jẹ́ odidi ayé? Nígbà kan sẹ́yìn mo ti ṣe àgbéyẹ̀wò àwọn ohun tá a pè ní ayé mìíràn. Onírúurú ayé ló wà. Ayé ń bẹ nísàlẹ̀ ilẹ̀ tí wọ́n ń ṣẹ̀mí, tí wọ́n ń nájà, kódà wọ́n ń gbéyàwó, wọ́n ń bímọ. Ayé ń bẹ nínú òfurufú tí wọ́n ń ṣẹ̀mí, tí wọ́n ń ṣe tiwọn náà nípele tiwọn. Ayé ń bẹ nínú omi, ayé ń bẹ nínú igi. Wọ́n ń bímọ nínú igi, wọ́n sì ń gbéyàwó nínú igi. Odidi ayé, odidi ìlú. Ayé ń bẹ ní ìkóríta, ayé ń bẹ lórí àkìtàn. Gbogbo ohun tí mo sọ yìí, àwọn nǹkan tó ṣòro tó wà ńlẹ̀ fún yín láti fi kọ́gbọ́n kọ́mọ̀ wá mọ̀ ràn yín lọ́wọ́ láti ṣọ́ra ṣe òní ìkànnì náà lẹ́tìrí. Ṣùgbọ́n lónìí, ayé obìnrin ni mo fẹ́ gbé yẹ̀wò. Sọjí Abíọ́jẹ́là. Ayé obìnrin wọ́n sì máa tọ̀ nípa ipọn. Ẹ dákun bí n bá wà dé lónìí, ẹ gbìyànjú tó bá tún dọjọ́ míì tí n bá tún mú mi, ẹ wá kàn lórí ìkànnì náà lẹ́tìrí. Gbogbo ẹ tiẹ̀ ti wà ńbẹ̀. Ayé obìnrin. Ta lobìnrin? Ṣebí ẹ̀dá kan tá a dá látọwọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ ò pilẹ̀ dá obìnrin o. Lára ọkùnrin tá a ti dá tán, tó ti pẹ́ tán, tó ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, láti mú obìnrin jáde. Ẹ má sì gbàgbé pé láti inú ìnílò fún ìrànlọ́wọ́, ìnílò fún àtìlẹ́yìn, ìnílò fún ìbákẹ́gbẹ́pọ̀, ìnílò fún ìmúṣẹ kan, ìnílò fún múmú ète kan jáde la ṣe dá obìnrin. Ohun gbogbo tí ọba òkè dá, ó dá ilé, ó ní wò ó sì dá. Ó dá tọ̀hún, ó ní wò ó sì dá. Ó dá tibí, ó ní wò ó, kódà ó dá, ó rẹwà gan. Ṣùgbọ́n ńgbà tó kan ti Ádámù tá a dá a tán, tí a sì fún gbogbo síkàwọ́ rẹ̀, a mú kí ẹranko gbogbo kó kọjá níwájú rẹ̀. Nígbà wọ́n sì kọjá tán, Bíbélì tèmi sọ pé kíyèsí, a ò rí olùrànlọ́wọ́ kankan fún Ádámù. Kí là á wàá ṣe? Àwa forun òjìká kún Ádámù. Ádámù sì sùn, ó sùn orun ìjìká. A mú ẹ̀fọ́hà kan kò níhà rẹ̀. Àwa ṣẹ̀dá obìnrin. Ìmímọ́ sọ fún yín pé Éfà, obìnrin tá a dá láti ìhà Ádámù, kì í ṣe ẹ̀dá kan tuntun. Àfàyọ lára ohun tá a ti dá òun ni Éfà. Éfà kì í ṣe ẹ̀dá kan tá a ṣẹ̀ṣẹ̀ dá. Kì í ṣe ẹ̀dá kan àpilẹ̀ dá. Kì í ṣe ẹ̀dá kan àkanlẹ̀ dá. Ẹ̀dá kan àfàyọ ni. Torí pé ara Ádámù tá a ti dá tó pé la ti fà á yọ. Ó yẹ ká bèrè lọ́wọ́ ọba òkè pé kí ló dé tí ò ṣe tó kó èrùpẹ̀ ilẹ̀ jọ bó ti ṣe ní àkọ́kọ́ ní ti Ádámù, kò ṣe bẹ́ẹ̀ láti dá Éfà. Ìtàkùrọ̀ gan tó lágbára ni ó mọ̀ wà. Nítorí pé ayé gan ò tiẹ̀ ní rọgbọ bó ṣe rọgbọ níwọ̀nba yìí. Àfàyọ ni Éfà jẹ́ lára Ádámù. Kí n tó wá tẹ̀wájú, ó túmọ̀ sí pé kò sóbìnrin kankan tí ń dá jẹ́ èèyàn láyé rẹ̀. Kò sóbìnrin kankan tí ń dá jẹ́ èmi ni láyé rẹ̀. Kò sóbìnrin kankan tí ń jẹ́ mo tó tán
mo lè dáwà mo lè ṣe ohunkóhun kò sóbìnrin kankan tí ń jẹ́ bẹ́ẹ̀ àfàyọ lóbìnrin lára ọkùnrin tó túmọ̀ sí wípé nígbà tí a ti ń bí tàbí tá a ti ń ṣẹ̀dá ọkùnrin kọ̀ọ̀kan a ti ṣẹ̀dá éfà kọ̀ọ̀kan sínú wọn ìgbà tí àsìkò ìgbéyàwó bá wá tó tí mo rí éfà tèmi tó rí éfà tiẹ̀ kì í ṣe wípé nǹkan méjì ní ń parapọ̀ dẹyọ kan nǹkan ẹyọ kan tá a yà nípa ló padà dẹyọ kan lọ́pọ̀ ọgbà àwọn àlùfáà nígbà ìgbéyàwó wọn ní pé 1+1 ọlọ́run is equal to 1 torí pa àfojúrí ní ìkànnì ṣùgbọ́n nínú ètò ọlọ́run gangan fúnra rẹ̀ ọkùnrin ò dápé obìnrin náà ò dápé àìdápé méjì la wá pè papọ̀ láti bá a di pípé tó túmọ̀ sí pé ọkùnrin kì í ṣẹyọ kan odidi torí pé a ti mú nǹkan kan kúrò níbẹ̀ kò pé mọ́ obìnrin náà tá a sì fàyọ kúrò lára ọkùnrin òun náà ò pé torí pé àfàyọ ni tólóyìnbó ń pè ní extraction ṣùgbọ́n nígbà tí a mú ọkùnrin àti obìnrin pàdé pọ̀ wọ́n ṣẹ̀ wá jẹ́ ẹyọ kan wọ́n ṣẹ̀ wá jẹ́ ẹyọ kan kì í ṣe 1+1 ló di 1 incomplete of 1 àti incomplete of 1 tó parapọ̀ àìpé ẹyọ kan lódì kejì tó parapọ̀ òun ló ṣẹ̀ dẹyọ kan tó túmọ̀ sí pé éfà tá a yọ kúrò nígbà ìṣẹ̀dá ló padà wá ló wá sọdẹyọ kan ayé obìnrin ni mò ń gbé yẹ̀wò obìnrin tá a wá dá pẹ̀lú ète láti ṣàtìlẹ́yìn fún ẹni tá a ti dá ṣáájú tí ṣe Ádámù kí ló ṣẹlẹ̀ àyídáyidà wọlé ṣé n ní sọ pé obìnrin gbàbọ̀dè ṣé tí n bá sọ wípé obìnrin dọwọ́rú éfà dọ́gbọ́n sí i ṣé kò ní dàbí àsọjù nínú ìrònú mi ayé obìnrin mò ń gbéyàwó Sọjí Abíọ́jẹ́là ni mo ti ṣàkíyèsí wípé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Sátánì ejò láíláìní ló ti ń wọ́nà bí ó ṣe bayé Ádámù jẹ́ tí ò rí ó ti ń wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí bóyá bíi kó lọ kí wọn bàbá ilẹ̀ o ẹ kú ìtọ́jú ọgbà o ṣùgbọ́n kóun ó ti wo sàkún pé èyí tí ń kí mi lábàdì yìí ṣé nǹkan mi ò sí lọ́kàn rẹ̀ ìgbà tí àṣetánì ò wá ríṣẹ́ ṣe láyé Ádámù ó wá gba ọ̀dọ̀ obìnrin wọlé àṣìṣe kan tí mo rí láyé éfà rèé o ẹ tẹ́tí gbọ́ mi Sọjí Abíọ́jẹ́là àwòrán láyé lórí ètò yìí God's Library TV. ìpinnu tí éfà ṣe ìpinnu tí ò fi lọ ọkọ rẹ̀ ni ìpinnu mo tónú rò ìpinnu mo tó pinnu ṣe ìpinnu èmi náà gbọ́n tó ìpinnu èmi náà bàlágà lọ́pọlọ ìpinnu mo tó dọ̀rọ̀ sọ ìpinnu ẹnu mi gbà á ń ló bayé fàjẹ́ ó sì wá bàjẹ́ tán ọmọdé pẹ̀kú ó dẹ́kun jẹ ọmọdé pẹ̀yẹ ó dẹ́yẹ jẹ ọmọdé pàrọ̀ gidigba bàbá ọ̀ràn ó wá gbé wálé bá Ádámù Sátánì wọlé sí éfà lára ó jẹ èso kí ló yẹ kó ṣe ṣebí aráàbí ti dé inú ọgbà ṣáájú rẹ̀ ìyẹn Ádámù ó ti dénú ọgbà ṣáájú éfà ó yẹ kí éfà lọ fọ̀rọ̀ lọ baálé rẹ̀ ké baálé mi kinní kan tí mò ń rìn tó nírù tí ń pèrè ẹ̀ léjò ó má fọ̀rọ̀ kan lọ mí kí ni a ṣe ǹjẹ́ mọ̀ pé éfà ò ṣe bẹ́ẹ̀ ó jẹ́ tán kó tó wá fún ọkọ rẹ̀ jẹ ó ṣèpinnu àìronú ó ṣèpinnu mo tó tán mo gbọ́n tán mo mọ̀ tán ó wá kó wàhálà bá ìran èèyàn ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín pé àtọjọ́ òun ni àkòrí tí mò ń gbéyàwó ti bẹ̀rẹ̀ inú bíbélì tèmi Jẹ́nẹ́sì orí 3
àtọjọ́ ńlá yídáyídá ti wọnú ayé obìnrin, ọjọ́ ńlá rékèrékè ti wọnú ayé obìnrin, ọjọ́ ńlá ayé obìnrin ti bẹ̀rẹ̀. Ayé ayé obìnrin, ayé obìnrin. Àwọn bá sì sọ pé kí n láyé, ayé ju ń tá a fojú rí lọ, ayé ju ń tí à ń kàn ń rí láyìíká wa lọ. Ayé ohun tó lágbára ni, torí pé ẹ̀mí odidi ẹ̀mí láyé. Jẹ́ kí n sọ wípé ìṣe àjẹ́, ìṣe òkùnkùn òní Éfà fi bọ́kọ rẹ̀ lò. Ẹni ò rí bẹ́ẹ̀. Ibikíbi tá a bá ti rí àyídáyidà, ìṣe àjẹ́ ni, manipulation. Kí ni wọ́n ṣe nínú òkùnkùn? Ṣebí wọ́n ń gbórí ọ̀kan, wọ́n ń gbé fún kejì ni. Ẹbí wọ́n ń gba ògo ọ̀kan, wọ́n ń gbé fún kejì ni. Ṣebí wọ́n ń pa ògo kan mọ́lẹ̀ ni. Láti gbé ògo kan dìde. Nǹkan ń ṣe náà nù. Ẹ wá ní ìṣe òkùnkùn kọ́, ìṣe àjẹ́ kọ́. Ẹni tó lè wá mú ẹ̀tàn tó gbà lọ́dọ̀ àṣetánì wá fún ọkọ rẹ̀, tọkọ sì gbà. Ẹ wá máa kíyèsí o. Bíbélì mi pé bí wọ́n ṣe jẹ́ tán lójú wọn là, kì í ṣe pé bí Éfà ti jẹ́ tiẹ̀ tán ojú rẹ̀ là. Ádámù náà jẹ́ ojú rẹ̀ là. Ìgbà tí Ádámù tó jẹ́ tán lójú àwọn méjèèjì tó là, torí pé ọ̀kan ni wọ́n. Iná ran iná lọ́wọ́. Remote control ṣiṣẹ́ pẹ̀lú tẹlifíṣàn, iná bá tàn. Ayé obìnrin ni mò ń gbé yẹ̀wò. Ayé obìnrin àrékérekè, ẹ̀tàn, fífi àyídáyidà gbé nǹkan fúnni. Ọjọ́ òun ni tí mo pè ní ayé obìnrin ti bẹ̀rẹ̀. Tọ́, mo sì ń pilẹ̀ ọ̀rọ̀ ni o. Wọ́n tó tẹ̀síwájú láìpẹ́. Ayé obìnrin. Ghost Library TV.